Nínú fídíò yìí, a máa ṣe àgbéyẹ̀wò arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Baltasar Egonga tó wà ní ìlú Equatorial Guinea olómìnira, eléyìí tí fídíò rẹ̀ ti gba orí agbágbé kan káàkiri níbi tí ó ti bá obìnrin tí ó tó 400 sùn nínú ọ́fíìsì rẹ̀ àti nínú ilé rẹ̀ tó sì ń ká àwòrán wọn sílẹ̀ níbi tí ó ti ń bá wọn ṣe yùnkẹ́yùnkẹ́. Ṣé ẹ wá rí nínú fídíò yìí lénìí ẹ láǹfààní láti wo àwọn fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́, àmọ́ nítorí wípé kò sí àyè àbí kò sí àǹfààní fún wa láti máa dírọ̀pù irú fídíò báyìí sórí YouTube. Gbogbo àwọn ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ bá fẹ́ ẹ̀dà fídíò ọ̀hún ẹ kàn sí mi ń sẹ́ǹdì rẹ̀ sóníkálukú lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ẹ wá rí i wípé ayé ti ń lọ sópin o, èṣù àtàwọn ọmọ ogun ẹ̀ sì ti wá gbàjọba báyìí. Kọ́lọ́hun ọba òkè kó ṣàánú gbogbo wa ni. Ẹ jọ̀ọ́ tẹ́lẹ̀ yìí bá wá ń jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ń bọ́ sórí ìkànnì yìí àbí àkọ́kọ́ ìgbà tẹ́yìn náà ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì Gist Entertainment TV, ẹ dákun ẹ máa click lórí subscribe button, kẹ́ ẹ like ẹ̀, kẹ́ ẹ drop ẹ̀, kẹ́yìn náà wá drop comment tìyín bó ti gbẹnu tó lọ́dọ̀ tìyín. Ẹ wò ó, ẹ gbọ́ wìnrìnwìnrìn lénìí, ẹ máa bá mi ká lọ. Ṣé ẹ rí arákùnrin tí wọ́n ń pè ní Baltasar Egonga yìí? According to the story, òun ni ọ̀gá àwọn Anif ní ìlú Equatorial Guinea olómìnira. Anif yìí ó sì túmọ̀ sí wípé National Investigation Agency of Equatorial Guinea ni. Èyí ò ní pé wọ́n máa ń gbógun ti ìwà ìjẹbánu àti ìgbésùmọ̀mí àti ìmáṣowóòlú kúmọkùmọ gẹ́gẹ́ bí a ti ní EFCC àti NIA nílùú Nàìjíríà lọ́dọ̀ wa ní àhín. Bó ti wá jẹ́ ọ̀gá àwọn tí máa ń gbógun ti sùnmọ̀mí, ká máa kó nǹkan ìjà olóró wọlé lọ́nà àìtọ́ àti ìmáṣowóòlú kúmọkùmọ, òun gan-an lájẹ́ ìmáṣowóòlú kúmọkùmọ. Ká máa kó nǹkan ìjà olóró wọlé lọ́nà àìtọ́ ló wá sí mọ́ lórí. Ó dàbí kí wọ́n fi ẹja díndín kí wọ́n fi ṣọ́ ológbò ni. Àbí kí ni ká ti pè é? Ẹni tá a ní kó máa mólè tó jẹ́ pé òun gan-an lọ̀gá àwọn ọlọ́ṣà kò tún wá fi mọ níbẹ̀ nìkan o. Ó tún kúndùn kó máa fi ọgbọ́n àìrékérekè àti owó kó máa fi tan àwọn obìnrin, àwọn ìyàwó ilé, àwọn ìyàwó níyàwó, àwọn gbajúmọ̀ láwùjọ àtàwọn tí wọ́n jẹ́ ọ̀tọ̀kùlú tí wọ́n jẹ́ obìnrin láwùjọ nínú ìjọba ní máa ń fi owó tàn àti ọgbọ́n àrékérekè rẹ̀ ní ó máa bá wọn sùn lọ́nà àìtọ́ tí ó sì máa ṣe àkásílẹ̀ fídíò wọn tó ti jẹ́ pé wọ́n ti wá rí àkásílẹ̀ fídíò tó tó bíi 400 àwọn obìnrin tó ti bá sùn lọ́lọ́kan òjọ̀kan. Ẹ rí wípé ó gbẹnu tán. Ẹ wá máa gbọ́. Ìjọba Equatorial Guinea olómìnira fura wípé arákùnrin tá a ní kó jẹ́ ọ̀gá àwọn agbésùnmọ̀mí, ọ̀gá àwọn tí wọ́n máa ń mójútó àwọn tí ń ṣòwò ìlú kúmọkùmọ yìí gan-an, òun gan-an ní ń gbésùnmọ̀mí, òun gan-an ní ń kówó ìlú jẹ, ń tún ń ṣòwò ìlú báṣubàṣu. Ni wọ́n bá fura sí i, ni wọ́n bá fi páńpẹ́ òfin gbé. Wọ́n ní kí àwọn agbófinró ìlú Equatorial Guinea kí wọ́n lọ́ọ́ fi páńpẹ́ òfin kí wọ́n lọ́ọ́ fi gbé arákùnrin náà ìyẹn nínú ilé ẹ̀. Àmọ́ nígbà tí wọ́n ò dénú ilé rẹ̀ láti fi páńpẹ́ òfin gbé, ńlá kàrá bá tú epo gbáà. Ó lágbára o. Ọ̀rọ̀ wá di ó wá di bó lọ ìyá mi. Bó ti jẹ́ pé àwọn agbófinró Equatorial Guinea bí wọ́n ti ní kí wọ́n fi páńpẹ́ òfin ọba gbé Baltasar Egonga tí a jẹ ìwà ìṣòwòlú kúmọkùmọ tó símọ́ lórí, ni wọ́n bá kọlu àwọn fídíò téèpù kan lọ́lọ́kan òjọ̀kan tó pọ̀ jáǹtìrẹrẹ tó tó bíi 400 tapes. Làwọn wá wò wípé irú téèpù wo rèé, irú àkásílẹ̀ wo rèé, ó ṣeé ṣe kárí tí ó ṣe àǹfààní fún iṣẹ́ ìwádìí wa, ẹjá máa play rẹ̀ lọ́kọ̀ọ̀kan. Àmọ́ nígbà tí wọ́n ó fi alákọ̀ọ́kọ́ sí, ẹnu yà wọ́n lanu, wọn ò lè pàdé. Kí ni wọ́n rí ń bẹ̀? Ẹ jẹ́ kí n tún máa fi àsìkò yìí rán wa létí gbogbo àwa tó bá jẹ́ alákọ̀ọ́kọ́ ìgbàlélẹ̀ yìí tá à ń bọ́ sórí ìkànnì yìí, ẹ jẹ́ ká máa click lórí subscribe button, ká máa like ẹ̀, ká dẹ̀ máa share ẹ̀, ká drop comment tiwa náà.
ẹ tí ì gbọ́ nǹkan kan o, ẹ máa bá mi ká lọ. ṣé ẹ tí ì gbàgbé mo ní fídíò clip alákọ̀ọ́kọ́ eléyìí tí wọ́n kọ́kọ́ fi sí tí wọ́n rí nínú ilé Baltasar Egonga tó jẹ́ ọ̀gá àgbà àwọn Anif, ìyẹn àwọn àjọ tí wọ́n mójútó ìgbésùmọ̀mí, ìṣòwò ìlú kúmọkùmọ àti ìmákóhun ìjà olóró wọlé lọ́nà àìtọ́ nílùú Equatorial Guinea. Àwọn téèpù tí wọ́n bá nínú ilé ẹ̀ alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fi sí ohun tí wọ́n rí ni wípé wọ́n rí arákùnrin yìí gangan Baltasar Egonga níbi tó ti ń ṣe yùnkẹ́yùnkẹ́ tó ń fọkun sí ìkan lára àwọn president sister nínú ọ́fíìsì rẹ̀ gangan. Ibẹ̀ ló ti ń gún un lódó ìgbàù. ẹ̀yin náà kọ́ kò mà tán síbẹ̀. Fídíò ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún kì í sí in tí wọ́n rí tún lágbára pọ̀. In tí wọ́n rí ni pé his own blood brother wife ó tún ń bá a lájọṣepọ̀ ní kíkankíkan. Àmọ́ ń tà àti ẹ̀ tún wá gbọ́ ni wípé nínú ọmọ ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ yìí, èyí tó jẹ́ ọmọ tiẹ̀ gan-an ó ti dàpọ̀ mọ́mọ́ àbúrò rẹ̀ yìí o. Fídíò ẹlẹ́ẹ̀kẹta eléyìí tí wọ́n tún fi sí èyún náà tún gbẹnu tán o. Kí ni wọ́n tún bá ń bẹ̀? Wọ́n tún rí arábìnrin kan ń bẹ̀ níbi tí Baltasar Egonga yìí tó ti ń Egonga rẹ̀ tó ń bàtàsà rẹ̀, bẹ́ẹ̀ náà ló ń bọ̀ǹgì rẹ̀. Ó dàbí wípé orúkọ gan-an ló ń ro ọ̀gbẹ́ni yìí Baltasar Egonga. Ó Egonga gbogbo wọn ní kíkankíkan ni. Kọ́lọ́run ọba òkè kó ṣàánú wa o. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ìwà àbàjẹ́ yìí ó ti wá wọ ọ̀gbẹ́ni yìí lọ́wù débi wípé arábìnrin kan ni wọ́n tún rí nínú fídíò tóun fún ara rẹ̀ tó ká sílẹ̀ tí wọ́n rí nínú ilé ẹ̀ tí ń bá ìyàwó oníyàwó eléyìí tó tún ti lóyún tí ń bá a lájọṣepọ̀ ní kíkan. Ó wọ̀ ọ́ lẹ́wù débi wípé in tó ń bá olóyún sùn tó tún jẹ́ ìyàwó oníyàwó. Ẹ rí wípé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Kọ́lọ́run ọba òkè kó ṣàánú wa lọ́wọ́ àwọn ẹni ibi tí wọ́n kún àwùjọ wa yìí. Kò mà tún tán bẹ́ẹ̀. Ó le débi wípé a tún máa bá wọn ìyá ọlọ́mọ sùn níṣojú àwọn ọmọ wọn gangan. Yóò máa bá àwọn obìnrin sùn tí wọ́n lọ́mọ níṣojú àwọn ọmọ wọn. Nínú àkásílẹ̀ fídíò míì a tún rí wípé lójú táyé gbangba ní public place bíi public beach in tí ó máa ń bá àwọn obìnrin lájọṣepọ̀ níta gbangba. Ó lágbára pọ̀. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n jẹ́ gbajúmọ̀ láwùjọ téèyàn ò lérò wípé wọ́n lè máa wúrúwà báyìí ní wọ́n máa bá nínú àwọn fídíò yìí níbi tí Egonga ti ń bá wọn ní àjọṣepọ̀ ní kíkankíkan o. Kódà tí èèmọ́ púpọ̀ nínú àwọn celebrities wà nílùú Nàìjíríà gan. Ẹ wá rí i pé ó kọ sísọ báyìí. Ẹ drop comment yín kí lẹ rí sí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Egonga yìí. Kí l'opinion tín lórí ẹ̀? Ẹ má gbàgbé tẹ́ ẹ bá ti subscribe sórí channel yìí, ẹ máa bá mi click lórí subscribe button kẹ́ ẹ like ẹ̀ kẹ́ ẹ dẹ̀ share kó délé kó dóko dáadáa. Ẹ ṣé o, àdúpẹ́.